Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o àtẹni tí kì í sọmọ Yorùbá tọ́lọ́run fún láǹfààní tó gbọ́ èdè Yorùbá bóò ní nǹkan ẹ jẹ́ ká yára wa ní ìṣẹ́jú méjì péré orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ fẹnu mẹ́nu kẹ fìtì mẹ́tẹ̀ kẹ wá sẹnu kẹ́mú ẹ yá mi létí ìtọ̀tún kẹ fi tòsì sílẹ̀ Ọlọ́run má fà àìsàn sí wa o àìsàn kì í ṣe ọ̀rẹ́ ara àìsàn a máa gbé ni dèní kì í jẹ́ kí ọjọ́ orí ẹni kó tọ́jọ́ tó ẹ wo àwọn àwòrán méjì tí mo mú wá fún yín yìí tẹ́ bá wá pọ̀ tún yín ẹ rí i pé fúláwà kan ni fúláwà ewé ìsápá tí wọ́n fi ń ṣe sóbò òun ni tá bá wá pọ̀ sí wa a rí i pé a rí ọsàn kan kéékèèké òun ni àwa ń pè ní ọsàn wẹ́wẹ́ tàbí ká pè ní ọsàn òrombó tó báwo la ti ṣe pàtàkì ọsàn wẹ́wẹ́ àǹfààní tí ń bẹ lára ọsàn wẹ́wẹ́ kì í ṣe kékeré o kì í ṣe kékeré rárá ṣe rí tẹ́ bá mú ewé ìsápá yìí ẹ kó sínú ẹ kó sódó ẹ wá lọ wá egbò amùjẹ ẹmú náà ẹ kó sódó èèpo ahùn ni mo pè ó ahùn ẹ kó sódó ẹ gún gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú ata ìjọsìn yóò ṣe déédéé bíi ká sọ pé ẹ̀kún agolo mílíìkì odidi kan àtààbọ̀ ẹ dà á sí kẹgùn papọ̀ tí a bá ti wá gùn papọ̀ tó kúnná lọ́múlọ́mú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ṣe rí omi ọsàn wẹ́wẹ́ tẹ́ ti fún tó wà nílẹ̀ ẹ dà á sínú ẹ̀ ẹ fílẹ̀ ńbẹ̀ ẹjọ́ tó bí jọ́ kejì síjọ́ kẹta kẹ́mi pọ̀ dáadáa tẹ́nìkan bá sọ pé ibà ń ṣèwọ̀n àbí òtútù gẹ́gẹ́ bá a ṣe wà bí àsìkò ọ̀gìnìtì yìí ẹni kó rọra po ẹ̀kọ́ gbígbóná àwọn àgbàlagbà ní í ṣe é kalẹ̀ ẹ bù díẹ̀ sí orí ẹ̀kọ́ gbígbóná kí gbogbo àwọn aráalé kí wọ́n ṣe mu láàárọ̀ èyí ìdájú kọ́ máa lọ mú ògógóró tó ń torí ẹ̀ parẹ́ lọ téèyàn bá ń lò ọ́ tọ́ ibà dànù ara ó sì ṣe ṣáká ẹ̀pọ̀ dèní ẹlẹ́lẹ́kejì tí ń bẹ ní ara ọsàn wẹ́wẹ́ ṣe rí kóró ọsàn wẹ́wẹ́ yìí kóró ta fún tayọ kúrò lára ọsàn wẹ́wẹ́ ẹ gbìyànjú ẹ lọ kóró yẹn lásán tí èèyàn bá ní ọgbẹ́nú ẹni kọ́ dà sí inú oyin ẹni kọ́ máa la tí èèyàn bá ní ojú ogun àdá àjínà kóró ta ti lọ yìí tó kúnná lọ́múlọ́mú yìí ẹni kọ́ máa fi sójú rẹ̀ fúnra ẹsẹ̀ yẹn yóò gbẹ dànù ni àǹfààní ọsàn wẹ́wẹ́ àǹfààní tí ń bẹ lára rẹ̀ kéré o àìsàn mẹ́yẹ bọ̀ ni èyí jẹ́ part 1 orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà wọlé lè fi bá mi sọ̀rọ̀ tàbí tẹ́ lè fi kàn sí wa lórí WhatsApp group tó +2348032983298 +2348032983298 nọ́mbà kejì tó jẹ́ hotline 081 àbí ẹjẹ ń fi kóòdù sí +234808133155111 ẹjẹ fún wa nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +22954651928 +22954651928 yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ tẹ ẹ bá pe nọ́mbà mi nọ́mbà Nàìjíríà tí ọba ti lọ ìyẹnsí lórílẹ̀-èdè Nàìjíríà ni o ẹ pe WhatsApp ẹ ń dà á lóhùn yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ tọ́ba ti dọ́dọ̀ rẹ má ṣe é fún ẹ ìwọ náà pin kọjá sàrà fún ẹ ire o ire kàbìtì. Ìwúlò